ẹ dákun sọ yẹ kí àwọn iléeṣẹ́ ìròyìn sọ yẹ káwọn náà tó máa dìtẹ̀ ọba bíi The Punch àti ìwé ìròyìn wo ló tún gbé náà. Ẹ dákun ọ̀rọ̀ tí bàbá wọ ní fẹ́ sọ Ọ̀jájàtù kábíyèsí o tí wọ́n sọ níbi ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún tí wọ́n ṣe nípa àbá olúwo tilẹ̀. Ẹ dákun inú ibo lẹ́yìn ti gbọ́ tí bàbá ti sọ pé olúwo lé àwọn jáde bíi ọmọ kékeré, àbí ẹ ti ẹ̀ gbọ́ wípé nígbà tí bàbá olúwo tilẹ̀ wo jẹ àti ìgbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ náà jẹ, ẹ dákun ìgbà wo lẹ gbọ́ rí pé wọ́n wá sí ààfin olúwo tilẹ̀ wò láti wá kí olúwo débi pé olúwo ti ẹ̀ lé wọn bọ́ta nínú ààfin ilẹ̀ wò. Ẹ̀yin yẹn wá kódà ẹni tó bá wà níbi ìjókòó náà lọ́jọ́ náà ẹ rí i pé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n pọ́n àbá olúwo tilẹ̀ wò lé gẹ́gẹ́ bí ọba sọba. Kán sì tó jọba wọ́n ti jọ wà kó tó di pé wọ́n dórí ìtẹ́ ọba, ṣùgbọ́n gbogbo nǹkan ó wà lọ́wọ́ Ọlọ́run. Ojúlówó ọmọ Yorùbá àní rí jù báyìí lọ níbi eléyìí. Ẹ jẹ́ á sinmi ọ̀tẹ̀ o kí ilẹ̀ Yorùbá ó lè bá dàgbà. Ilẹ̀ Yorùbá ó dàgbà, a ò ní kánjú kú. Ó dàbọ̀.